àníyàn tí Yinka TNT tó fi ṣe fídíò tó ṣe yẹn Ọlọ́run máa san ẹ́ lẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn. mi ń wá owó kiri mọ́, owó ní ń wá mi kiri. Èèyàn bí Ogogo gbogbo wa la ní nínú fámìlì wa. Kò sẹ́ni tó lè gbàdúrà kí ẹni tó ó nírú Ogogo yẹn nínú ẹbí ẹ̀ kó wá gbàdúrà kábúrò ṣe. Ká tó ń burú sógògò lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàgbọ́ fún ni. Ogogo ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fọ́ ara mi lọ ṣàgbọ́ fún tọ́lọ́ndẹ̀ ní kó ríwòsàn. Ask Don Richard now, say stage play, say stage play ni ti Don Richard ni. Àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò wá ní sábàbí kí wọ́n rí wòsàn nínú ayé wọn. Téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media, àwa náà máa attend sí publicly on social media. What have I done wrong? Tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn, àwọn family ọ̀fẹ́, I need to apologize to the family of Ogogo. Kí wọ́n má bínú. Kí wọ́n má bínú. Mo fi àsìkò yìí bẹ̀ wọ́n, mo dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n. Kí wọ́n má bínú. Ṣùgbọ́n ìntọ́ bá ti dórí social media, ó ti kúrò ní táàkì ń gbọ́ mọ́. Mi ò ṣàdédé lọ síbẹ̀ náà, ṣé mo kàn gbéra mo kàn ṣàdédé rí pé mo gbé amọ lọ síbẹ̀ ni. Igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ. Igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ. Ṣé màá kàn ṣàdédé kó àgọ́ ọmọ yẹn tí mo fi ṣe ni? Yinka TNT sọ́ra rẹ o, mi ò kí ń bínú o. Mi ò kí ń bínú o. Bí tiẹ̀ ṣe tiẹ̀. Kí n fi tèmi ṣe tèmi o, sọ́ra rẹ o. Tó bá jẹ́ táwọn fámìlì náà wá rán wọn ní sẹ́tọ̀ ọjọ́ yẹn, jáde padà kó wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì, so màá wá padà jáde, màá wá ṣe àwọn àlàyé kan. Omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ́ lásì. Ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa, òun ló jẹ́ ká ṣe ń tá a ṣe. Ọmọ yẹn tí mo ti tó kọ́ọ̀sì mi àti lílo àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni. Tó wá bọ́ sórí social media tó ń ṣẹnu yánnayànna. Àwọn fi Alhaji Taiwo Hassan àwọn fi make market, àwọn fi máa ṣe dandan ní ẹni. Nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn, àwọn tí wọ́n ń tag mi, àwọn olólùfẹ́ mi, àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan Ogogo tí wọ́n message mi. So bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti lọ a ti deliver rẹ̀ fún wọn o. So ó ti dẹ̀ṣẹ̀ pé n tí ẹni ká ṣe o a ti ṣe o a ti deliver rẹ̀ fún wọn o, ó ti dẹ̀ṣẹ̀. Mi ò àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn, I'm ready to do apology lórí ẹ̀. Bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ́rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àáfà ti sọ̀rọ̀ jù, àáfà ti I'm ready to apologize. Màkà wá gbé fídíò mi lórí pé wọ́n ń wé orí ipa fẹ́ tajà ni, Peter ní tajà. So ṣé ọjà tí màá fi Alhaji Ogogo tà ní so lọ́yìn Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé yìí ni àbí kíni? Èmi ò ní ṣèyàn tí máa fi ẹ̀mí èèyàn tajà o, tó bá jẹ́ yẹn ni o. Tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀, èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà. Ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ, ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni, tó máa ń wò wá sọ lórí social media pé nǹkan báyìí o, ó ṣe bàbá òun o. Irú ọ̀ yá alẹ́ mọ̀. Ìgbọ́ ọmọdé tí wọ́n lórí social media, gbogbo àwọn èèyàn ti mọ̀. Àwọn tó mọ̀ náà ni wọ́n pè wá, àwọn tó wá pè wá nígbà tá a lọ, tá a dẹ̀dẹ̀, kò sí kò yẹ ká fún àwọn èèyàn lábọ̀ pé ń tẹ́ pè wá lé lórí o, a ti lọ o, a ti bọ̀ o, a ti ṣe báyìí o, a ti ṣe báyìí o, àdúrà ló kù o. Ká má fún wọn lábọ̀. So ìyẹn ti wá di pé à ń fi ń tajà. Lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí, wọ́n ṣe wàhálà kan tó rí ni. Kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ lò ní nọ́mbà mi because I don't call my number on social media. Pé o ẹ dákun o ẹ pè wá sórí nọ́mbà yìí. Tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó kítíkà tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti dọ́dọ̀ ẹni ẹsẹ̀lẹ̀. So kí wá ní ifá àtọ̀tọ̀ bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan, a pe nọ́mbà gan àti tajà. So kí ni tó wọ̀ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o, tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀, ìyá ẹgbà nọ́mbà wa káṣẹ wa tó bẹ́ẹ̀ ká tó wá tó burú. Èmi ò ń ṣe tí máa ń pe náà because orí fóònù mi ti kún already. Wàláì mo fi àlùkùránì búra, last month ni mo wipe off almost 10,000 messages. 10,000 messages on my phone. Then I had
10,000 messages lórí fóònù mi lórí WhatsApp mi. WhatsApp méjì mo ń lò. Ẹyọ kan nínú WhatsApp méjì tí mo ń lò. I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. Recently mo tún ṣe ń sọ yìí mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí, tí mi ti ráyè dá lóhùn. Yinka TNT sọ́ra rẹ o, má rí bínú Ọlọ́run o, má rí bínú Ọlọ́run o, má rí bínú Ọlọ́run. Àlìjàsáwù mi ń jíǹsì lè amálì, àlìjàsáwù mi ń jíǹsì. Ibi Ọlọ́run gbé àwa ga délé ní tọ́lọ́ mú wa délé ní èèyàn kan kọ́ ni yóò jà wá bọ́, èèyàn kan kọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa, torí pé fúnra Ọlọ́run ló kọjú sí wa. Èèyàn kan kọ́ ọ̀wà rí ọwá so mi ma èròǹgbà rẹ lórí n tó ṣe, ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi dá ẹ lẹ́jọ́. Fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé a ti lọ o, a ti dé o. Àwọn tí wọ́n pè mí Alhaji wa Mutiu ńlá alẹ́ àti wọ́n pè mí, wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn, wọ́n láwọn like báwọn yẹn ṣe ń there is no problem. Mo dẹ̀ delete fídíò yẹn kúrò lórí fóònù mi. Mo delete fídíò yẹn kúrò lórí fóònù mi. So kí ni ti Yinka TNT challenge ìsàlàyé Ogogo nìyí. Gbogbo wa humanity ti ń bẹ lára kọ sáyé. Ṣé o rò pé mo wọlé débi kí n máa mo gbé àgbo láti Òṣogbo mo gbé lọ sẹ́kọ̀ọ́, mo fi time mi I spent my money, I create time to deliver the package. Àwọn tí wọ́n ń fi owó ra àgbo lọ́wọ́ mi mi lè gbé àgbo lọ fún wọn lé. Àwọn tí wọ́n ń fi owó tí wọ́n ń fi 500,000 600,000 ra àgbo lọ́wọ́ mi tọ́wọ́ bá mọ̀, àwọn èèyàn ra àgbo 600,000 lọ́wọ́ wa, wọ́n ra àgbo 500,000 lọ́wọ́ wa, wọ́n ra àgbo millions of naira lọ́wọ́ wa láti oríṣiríṣi. Jẹ́ pé tá bá máa calculate ẹ̀, ìmí máa wọ 500, ìmí máa wọ 600, ìmí máa wọ 700. Mi ò lọ gbé àgbo fún wọn nílé tí ó bá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti ìfẹ́ àti humanity tí ń bẹ lára wa. Mo fowó ara mi ṣe nǹkan, mo package ẹ̀, mo tún wá rẹ epo sọ́kọ̀, mo tún wá gbọ̀nà Èkó, mo tún wá lọ gbé fún wọn. Àwọn tí wọ́n wá táàgì wa tájáwò èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ dákun ẹ bá wa ọ̀nà tẹ́ ní àbá lè gbà ràn ẹ bá lè gbà contribute sí ẹ̀ ti Alhaji wa Taiwo Ogogo, ẹ dákun gbogbo àwọn tí wọ́n wá táàgì wa yẹn ká máa update wọn, ká máa sọ fún wọn. A ní láti fáwọn yẹn lábọ̀ mọ́, àbí ṣé wọ́n individually ní kí n máa pe àwọn yẹn, àwọn tí mi mọ̀ tí wọ́n jẹ́ pé àwọn torí pé àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ. Àwọn tó yẹ pé ìfẹ́ Alhaji wa Taiwo Ogogo ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa. So ṣáyẹ kọ̀ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ dákun àjọlọ. I must tell you the fact pé tó fi di ìrọ̀lẹ́ àná mo dẹ̀ tún rí àwọn tí wọ́n táàgì mi pé Alhaji ẹ dákun ẹ bá wa attend sí Alhaji Ogogo Hasan tá a dẹ̀ ti lọ bẹ̀. Tó fi di ìrọ̀lẹ́ àná wàláì mo fi Al-Qur'an búra, tó fi di ìrọ̀lẹ́ àná làwọn èèyàn tó ń pè mí tí wọ́n táàgì mi. Mo ready láti make apology nínú fídíò yẹn. Tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo family inú ẹ dákun ẹ má bínú, gbogbo family Ogogo. Tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo wọ́n update àwọn èèyàn lórí ìgbà tí mo ń ṣe fídíò yẹn, mo bẹ̀ gbogbo ẹ̀yin family Ogogo, ẹ̀yin Ogogo family, mo bẹ̀ yín ẹ má bínú. Tó bá jẹ́ pé ó láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ like tó bí nínú lórí ìgbà tí mo ń ṣe update, but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín. Kí wá ní títí ẹ gbẹ̀ràn mi dọ́lẹ́rù tẹ́ ẹ bá ti já tí followers tẹ́ ẹ bá ti ráwọn èèyàn tẹ́ ẹ bá ti rí views lórí page yín mọ́, àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́, àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí. Ẹ bá mi wọ̀nù Yinka TNT o. Tó bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kó jẹ́ kí n mọ̀ pé family lọ́rùn ẹ, tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé ọ̀dásẹ̀ rẹ jẹ́ ọ̀yájú o mi ò kí n sẹ́ńtẹ̀ máa ń kọlu o, òǹyájú o. Tá a bá kàn ti ń pàdé lórí social media àwọn abọ́ ní kálukú ṣe wéètì tó òǹyájú o, mi ò sẹ́ńtẹ̀ máa kọlu o, because mi ò kí ń kọlu yẹn o. Ìjọ́ tó ti ń ṣe program ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí, mi ò kọlu ẹ̀rí olórí page ẹ o, òǹyájú o. Ìgbà tó bá jẹ́ pé àwọn family lọ́rùn ẹ ṣe fídíò lórí ẹ̀ kí n mọ̀ bá àwọn family lọ́rùn ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.